mo kí yín nílà oòrùn, mo kí yín níwọ̀ oòrùn, mo kí yín ní gúúsù, mo kí yín láríwá, mo kí yín níbi gbogbo tójúmọ́mọ́dé láàárọ̀ tòní wípé ẹ kú dédé àsìkò yìí o. Lórílẹ̀-èdè Nàìjíríà àárọ̀ ńlá wá wà, àmọ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń wò wá lórí ìkànnì Yèyé Gbàgede Àṣà TV, gbogbo àkókò tẹ́ bá wà ń bẹ̀ ni mo fi kí yín pátápátá wípé ẹ kú dédé àsìkò yìí. Ètò ìlera ẹ̀dá, ṣé ẹ gbàgbé ẹ ti jẹ̀gbádùn ẹ̀ dáadáa lórí ìkànnì yìí. Ìlera ẹ̀dá, ètò ìlera ẹ̀dá, òun náà ló tún ń gorí móhùnmáwòrán yín lóní ràbájì gan àti lóní rẹ̀gẹ̀dẹ̀ fín. Àní kìkìdá kẹ́yìn ó kàn mú kàlẹ̀ tówó, ẹ mú kàlẹ̀ tọmọ, àní kẹ́ ẹ mú tàìkú tí ṣe baálé ọ̀rọ̀, kí ẹ wá fojú wòran ayọ̀, kí ẹ sì kọ́ nǹkan kan àbí méjì lórí ètò ìlera. Ṣé ẹ mọ̀ wípé mo máa ń sọ fún yín wípé nígbà ìwáṣẹ̀, àgbo, ewé àti egbò làwọn bàbá wa ni wọ́n fi ń ṣe ìwòsàn. Ewé àti egbò ilẹ̀ wa ló ń ṣe ìwòsàn. Kó tó di pé òyìnbó kó ṣọ́ọ̀kì dé, wọ́n sì ní òyìnbó mu tíì máa mú kọ́ gbóná, omi gbóná kan náà òun làjọ mu. Àárín ni àbèrè Yèyé Gbàgede Àṣà Mojísọ́lá Àjàyí ló kọ mi. Àríkẹ́ ọmọ àfìjà sínú pètè ẹ̀rín afebi sínú kò ń jẹ ahun. Ebi lọmọ bó ló ń jẹ́rí mi tó rojú máa sì fà ìjẹ́ tẹ́ ẹ lọ́rùn torí tí mo kápá ọ̀kánjú àmì ni o. Àríkẹ́ ọmọ ajó má níwòrán mo tún ti létí ń bọ̀ sórí àpèrè ètò lónìí. Ìbàràpá ni mí ọmọ àfi barapílẹ̀ ọ̀rọ̀. Tapá ti tan ìrúwà òjòkó agbe dúdú orí òkèlè àkọ́kọ́ gàgàrà kíkọ lérúwà. Agbe ló máa ń dájà wa. Ní báyìí ẹni lọ ti bọ̀ o, ẹni lọ ló bọ̀. Bàbá ìgànná ti dé. Ẹ ṣáà ti mọ̀, ẹlẹ́ẹ̀tì rí wọn tó jọ́ mẹ́ta. Ẹnu ọlọ́fà la ti ń gbọ́ mọ́tá, ẹnu oníkàn la ti ń gbọ́ pọ̀n. Ẹnu wọn ni wọ́n fi sọ bí tí wọ́n lọ o láti ẹjọ́ yìí. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ ti béèrè wọn bàbá ìgànná ńkọ́, bàbá ìgànná ńkọ́. Bàbá ìgànná ti wá dé báyìí. Wọ́n á máa fún wa tán lórí ewé àti egbò ilẹ̀ wa. Nǹkan tó jẹ́ pé àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tó jẹ́ pé ẹ̀mí wọn ń gùn. Ẹ rí i pé láyé àtijọ́ ikú òjijì ò sábà wọ́pọ̀ o. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn á dàgbà láyé àtijọ́. A máa ń rí bàbá 120, 130 kìíní kan, 140 kí wọ́n tó kú. Wọ́n á gbó kùjẹ́kùjẹ́, wọ́n á gbó bí olúgbógbó ti ń gbó. Kì í ṣe pé wọn kì í ṣàìsàn, wọ́n á máa ṣàìsàn torí pé kò sẹ́ni tí kò kì í rẹ̀, kò sí ohun tí ò ń rẹ̀, ara kì í ṣòkúta ni Yorùbá wí. Àmọ́ àwọn bàbá wa gbàgbọ́ nínú ewé àti egbò ilẹ̀ wa nílẹ̀ Yorùbá láti fi ṣe ìwòsàn àti àwòtán gbogbo tó bá jẹ́ kùdìẹ̀kudiẹ lágọ̀ọ́ ara wọn. Eléyìí táwa ìwé ìwò yóò kì í ṣe. Ẹ wò ó lónìí, omi pọ̀ lámù nítorí pé bàbá àgbọ̀lọ́ á fún yín tán. Wòlíì Clement Olúwaṣeun tí gbogbo èèyàn mọ̀ sí bàbá ìgànlọ̀, wọ́n wà níkàlẹ̀ o. Ọ̀kan pàtàkì nínú àwọn tí wọ́n fi ewé àti egbò dábìrà tí wọ́n fi ń ṣe ọmọ aráyé lóore ní Centenary Hall ní inú ọgbà bàbá wa Aláké tilẹ̀ Ẹ̀gbá. Ibẹ̀ ni a ti mú wọn wá ní ìpàtẹ ìṣègùn. Àwọn jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn tí wọ́n fi ewé àti egbò dábìrà tí wọ́n fi ń ṣiṣẹ́ ìṣègùn ìbílẹ̀, tí wọ́n fi ewé àti egbò tí wọ́n fi ń tún tọmọ aráyé ṣe. Àwọn náà la tún ti gbé wá lónìí. Ọdún ni wọ́n lórí ìkànnì Yèyé Gbàgede Àṣà. Wọn kì í ṣàìmọ̀ olóko, ìsáǹsá kan ni wọ́n ni. Wọ́n ti wá ti pẹ́. Ọlọ́run ló mọ̀. Ẹ fẹ́ béèrè ibi tí wọ́n sá lọ. Ó yẹ ẹ̀bí wọn. Bàbá ìgànlọ̀, ẹ káàbọ̀ sórí ètò ìlera ẹ̀dá. Ẹ ṣé mo, ẹ kú iṣẹ́ mọ̀, ẹ kú ìdílé mú. Àdúrà wa yóò gbà, ara àánú gbà. Mo kí onílé, mo kí àlejò, mo kí gbogbo etí tó ń gbọ́ wa àti ojú tó ń rí wa. Etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di, ojú yóò sì ní fọ́. Àṣẹ. Lágbára Ọlọ́run, àwa la máa wá, ẹ̀yin la máa bá láṣẹ Èdùmàrè. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gidigidi gan, ọba tó mú mi lọ láyọ̀ tó sì mú mi bọ̀ láyọ̀ àti àlàáfíà. Mo sì tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí yín, ọba tó jẹ́ kí ẹ̀yin náà wà lálàáfíà táwa bá yín láyọ̀ àti àlàáfíà. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo ṣèbà àwọn àgbààgbà tó ti wà nídìí ewé àti egbò kémi tó dé. Mo ṣèbà yín o pé ìbà yín la ṣe o, ẹ jẹ́ kójú wa ṣe o. Lágbára lọ́wọ́ Elédùmarè ájú wa ṣe nítorí pé àdáṣe ní hun mọ́, ìbà ò gbọ́dọ̀ hun mọ́. Bàbá ìgànlọ̀ sọ pé àwọn lọ sí ìgànlọ̀ ni o. Wọ́n lọ sí ìlú wọn. Ẹ ṣáà ti mọ̀ pé bàbá ìgànlọ̀ wọn kì í ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, bẹ́ẹ̀ ni wọn kì í ṣe Yorùbá. Ṣùgbọ́n ìlú Abẹ́òkúta ni wọ́n fi ṣe ibùgbé wọn. Wọ́n sì máa ń lọ sí orílẹ̀-èdè Benin Republic, èyí tó jẹ́ ìlú wọn. Ìlú ìgànlọ̀ ni wọ́n lọ. Òun ni
kò fi jẹ́ kẹ́ ẹ rí wọn láti bí ọjọ́ bíi mélòó kan lórí ètò ìlera ẹ̀dá àmọ́ wọ́n tún ti wà láyìí àrọ́wọ́tó wa báyìí wọ́n sì fẹ́ máa fún wa tán bàbá ìgọ̀lọ̀ àní wọ́n ń pe àìsàn kan ní ìfúnpá gíga eléyìí wá wọ́pọ̀ ní ayé òde òní ó tiẹ̀ ń dáwọn ẹ̀mí àwọn èèyàn légbodò àló dẹ̀mí àwọn èèyàn légbodò lẹ́nu bíi lọ́lọ́ yìí tí a bá gbọ́ a ní ìfúnpá gíga ló pelé tá a bá tún gbọ́ a ní hypertension ló pa tọ̀hún bàbá ìgọ̀lọ̀ ọ̀rọ̀ ìfúnpá gíga yìí ti wá dàbí nǹkan àìsàn yẹn wọ́pọ̀ níta rẹpẹtẹ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó sì mú ká máa pàdánù àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn àwọn èèyàn tí wọn ò tí ì tó kúrò láàrin wa àwọn èèyàn tí wọn ò tí ì tó kú tí wọn ò tí ì tó lọ ẹ sì mọ̀ wípé orin kan sọ pé àwa ò fẹ́ kó lọ nítorí pé a ò fẹ́ kọrin ìdágbére níwòyí ṣùgbọ́n àwọn àìsàn kan wà tó jẹ́ pé máa jẹ́ èèyàn kọrin ìdágbére àìsàn ìfúnpá gíga yìí ó ń gba ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kí la lè ṣe sí i báwo la ṣe lè wá egbò dẹ́kun sí àrùn àìsàn ìfúnpá gíga. Ọlọ́run yóò gbọ́ àdúrà wa. Àmín. Ẹ ṣeun gan, mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ tí Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti ohun gbogbo tí ó tẹ̀dó sínú rẹ̀ ṣe rí ohun tí èèyàn ò bá fẹ́ tó bá ti kọ̀ nínú ìrìn àjò ẹ̀ kò sì ní rí i mọ́. Wọ́n ní ẹni bá kó tó ṣe bí òwe wọ́n ní ẹni bá béèrè ọ̀nà pé kì í ṣìnà. Ṣe rí ọ̀rọ̀ tẹ́ sọ nípa ti àìsàn ìfúnpá gíga ẹ̀ parọ́ ó ń jà lóko ó ń jà nílé àgàgà bí ìlú ṣe wá rí yìí ó jẹ́ kí nǹkan yẹn máa da ọ̀pọ̀lọpọ̀ láàmú ẹlòmíì ó kàn lè lọ wẹ̀ àti wọlé báyìí kó dẹ̀ ṣubú ó parí ẹlòmíì báyìí wọ́n á rí pé ó jẹun sùn ní kílẹ̀ tó mọ́ ó ti gbabẹ̀ lọ lóríṣiríṣi ló ṣe ń ṣẹlẹ̀ ṣé wá rí tó bá rí bẹ́ẹ̀ nǹkan tí wọ́n lè lò tó dẹ̀ ṣiṣẹ́ tó dá mi lójú a máa ń pe ewé kan ní pòròpórò bàbà. Pòròpórò bàbà. Bẹ́ẹ̀ni. Oògùn ẹ̀jẹ̀ lèmi mọ pòròpórò bàbà sí i. Ẹ parọ́ kò sí rọ́mbẹ̀ ṣùgbọ́n ìwòsàn tó wà nínú ẹ̀ ó pọ̀ kì í ṣe oògùn ẹ̀jẹ̀ nìkan. Ṣé rí pòròpórò bàbà yìí nígbà tó bá lọ sí ọ̀dọ̀ àwọn alágbo ọmọ tó ra pòròpórò bàbà kó rà kó pọ̀ kó má kàn jẹ́ ìwọ̀nba kan ló máa rà. Lẹ́yìn yẹn wọn ò ní fi omi lásán sè o. Irú omi wo la wà fi sè? Omi kan ń bẹ tí wọ́n fi ń ṣe irú. Bẹ́ẹ̀ni tó ṣe é mu. Omi lẹ́yìn tí wọ́n bá ti fọ irú tán lódò. Bẹ́ẹ̀ni tí wọ́n gbé délé tí wọ́n wá sè é kó tó jiná. Bẹ́ẹ̀ni tó ṣe é mu. Omi irú. Àwọn tí máa ń ṣe irú àwọn náà mọ omi tí mò ń sọ yìí. Omi yẹn náà máa lọ gbà wọ́n lè gbà bíi 5 litre wọ́n dẹ̀ lè gbà jù bẹ́ẹ̀ lọ kán gbé sílé kán máa fi ṣe. Àmọ́ omi yìí máa ń rùn gan. Irú fúnra rẹ̀ rùn. Ìwòsàn ni irú. Omi yẹn gan ìwòsàn ni. So kán fi ṣe é tó bá ti ṣe é kó bẹ̀rẹ̀ sí ní mu ní ife kọ̀ọ̀kan. Kí wọ́n fi omi irú kí wọ́n fi ṣe pòròpórò bàbà yẹn kó bẹ̀rẹ̀ sí ní mu ní ife kọ̀ọ̀kan ẹni yẹn gan máa rí pé àlàáfíà bẹ̀rẹ̀ sí ní dé bá àgọ́ ara wọn. Kábíyèsí Elédùmarè. Bóyá kì í rórun sùn tẹ́lẹ̀ ni yóò bẹ̀rẹ̀ sí ní rórun sùn ara ẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ní balẹ̀ pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run. Omi irú òun lẹ ti gbọ́ òun o àìsàn ní ìfúnpá gíga àìsàn burúkú ni a sì máa yára gbẹ̀mí lágbára lọ́wọ́ Elédùmarè àìsàn tí ó gbẹ̀mí wa kò ní dé bá wa lójijì èyí tí wọ́n fi máa wá rù wá kiri kò ní dé bá wa lójijì mo fi ń sọ wípé ìlera ẹ̀dá ó ṣe pàtàkì ẹ̀yin tẹ́ ẹ̀ tí subscribe sórí channel Yèyé Gbàgede Àṣà TV ẹ lọ subscribe torí pé oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ńlẹ̀ ń jẹ lórí ìkànnì yìí tẹ́ bá subscribe tán ẹ tẹ notification button aago tí ó gbé wá òun ẹ̀yin ẹ tẹ̀ òun ní alámí tí ó máa gbé wá fún yín ní gbogbo ìgbà wípé ètò ti bẹ̀rẹ̀ lórí ìkànnì Yèyé Gbàgede Àṣà TV ẹ máa ṣe bẹ́ẹ̀ lóòrèkóòrè kẹ́ ẹ lè máa bá gbogbo àwọn nǹkan tí à ń wá pàdé kí ẹ máa jẹ àǹfààní rẹ̀ ẹ̀yin tẹ́ ti subscribe tẹ́lẹ̀ ẹ̀yin ẹ ṣe bá wa pín fídíò yìí ẹ bá wa pín ẹ share fáwọn èèyàn ẹ jẹ́ kán rí gbọ́ ẹ jẹ́ kán dààmú
ẹ like ẹ comment sí, ẹ jẹ́ kí comment yín ẹ jẹ́ ó dọ́dọ̀ wa, ẹ wá jẹ́ kí ètò tá à ń ṣe yẹn jẹ́ kó kálé kó ká oko, nítorí pé àwọn ẹlòmíà fẹ́ jàǹfààní ń bẹ. Bàbá Ìgànlọ̀, a ní nǹkan obìnrin tó ń ṣe ségesège, nǹkan oṣù obìnrin ni o, bí nǹkan oṣù obìnrin tó bá ń ṣe ségesège kí ló máa ń fà á, kí sì tún wá lọ́nà àbáyọ. Ọlọ́run yóò gbàdúrà wa. Àmín. Mo tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí i. Ṣé rí nǹkan oṣù obìnrin tí máa ń ṣe ségesège, ségesège yẹn wá pé oríṣiríṣi o. Tó bá ń dúdú ó ń ṣe ségesège ni, tó bá ń rùn ó ń ṣe ségesège ni, tàbí ó ń yọ̀ ó ń ṣe ségesège ni, ṣòye kò wá dédé ó ń ṣe ségesège ni. Ó rí lóṣù yìí, oṣù tó ń bọ̀ kò rí, ó ṣe ségesège ni. Àbí ó tiẹ̀ rí lóṣù yìí, ó wá lò bí oṣù 6 ó ń ṣe ségesège. Ẹlòmíì ó lè rí ní ẹ̀ẹ̀kan láàrin ọdún 2. Ìyẹn ló burú jù. Láì jẹ́ pé ó ti wọ menopause. Bẹ́ẹ̀ni, ìyẹn ló burú jù. Ó lágbára o. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin kì í dẹ̀ ń ka nǹkan yìí kún, àwọn kan sì máa ń kà á kún. Ṣé wá rí ní ráńpẹ́ tí nǹkan oṣù obìnrin bá ń ṣe ségesège, ẹ jẹ́ kán lọ ṣe nǹkan yìí. Mi tẹ̀ kọ́kọ́ fẹ́ bèrè pé kí ló máa ń fà á. Ok, nǹkan tó lè fà á. Kó tó di pé a rọ̀ wá ọ̀nà àbáyọ, a ṣáà gbọ́dọ̀ dènà ohun tó ń fà á. Ẹ ṣé gan. Ṣé rí kòkòrò kan wà tí àwa máa ń pè ní ndògbọ̀. Ndògbọ̀. Lédè ti Kútọ́nú. Mi ò mọ bí wọ́n ṣe ń pè ní Yorùbá. Ṣé rí kòkòrò yìí tó bá ti dé sí àgọ́ ara èèyàn, ohun tó lè fà sí àgọ́ ara ó pọ̀. Ibikíbi tó bá ti rìn dé yóò rí wípé òun bà àǹfààní tó wà ńbẹ̀ yìí jẹ́. Ó ń ṣe ọkùnrin, ó ń ṣe obìnrin. Àbí kòkòrò yìí ni òyìnbó ń pè ní toilet disease ni? Rárá. Ṣé rí òun náà ló tún máa ń fa ìtẹ́ dárúkọ yẹn. Òun náà ló tún máa ń fa ti toilet disease. Bẹ́ẹ̀ni, òun náà ló tún kọ́dà gan kòkòrò tí mò ń sọ tó jẹ́ ndògbọ̀ yìí, ó lè fa àìsàn ìbálòpọ̀. Àbí òun ni sexual transmitted disease tó jẹ́ pé àìsàn tí wọ́n ń kó látara ìbálòpọ̀. Kòkòrò yìí, ẹ get mi, òun dàbí ejò tó ń pè ní ọkà ni. Bẹ́ẹ̀ni, tó yẹ pé tó bá máa bímọ, á bímọ lọ́pọ̀. Rẹpẹtẹ. Ọmọ lọ́pọ̀ tó dẹ̀ bí yẹn oríṣiríṣi oró ló wà nínú wọn. Bí kòkòrò yẹn ṣe rí nìyẹn. Tó bá ti rìn dé ilé ọmọ obìnrin níbi tí obìnrin ti ń gbà ṣe nǹkan oṣù, yóò bẹ̀rẹ̀ sí ní bà àǹfààní tó wà ńbẹ̀ jẹ́. Màámi, ṣe rí kòkòrò tí mò ń sọ yìí, tó bá rìn dé ní sáìdì ibi nǹkan ọkùnrin, ibi nǹkan ọmọkùnrin ọkùnrin, kò sí ohun tí ó lè fà sí àgọ́ ara. Ó lè ba omi lọ́gbọ́lọ́gbọ́ yẹn jẹ́. Bẹ́ẹ̀ni, ó lè jẹ́ kí nǹkan ọmọkùnrin má ṣe déédéé. Ọlọ́run o. Ó lè máa jẹ́ kó máa rẹ èèyàn látinú. Kábíyèsí rẹ o. Tó bá wá pọ̀ lápọ̀jù ní ara, ó máa ń jẹ́ kí ìríran wọn kó lè má ríran dáadáa. Ó tún máa ń fa káyàn má ríran. Kò sí ibi tí kò ní àṣẹ dé nínú àgọ́ ara ẹ̀dá. Ndògbọ̀. Àbí kòkòrò yẹn ni òyìnbó ń pè ní staphylococcus. Nígbà tó dẹ̀ jẹ́ wípé èmi ò kàwé tí mi sì gbé ìgbó, èmi ò bá staphylococcus kankan. Staphylococcus. Àṣe kan o. Èmi ò sì gbọ́ èdè Kútọ́nù báyìí, ta ni ó wà là wá lórí ètò lónìí. Àjọba yanjú ẹ̀ lónìí. Èmi ò gbọ́ ndògbọ̀ o. Àjọba yanjú ẹ̀ lónìí. Ṣẹ́dẹ̀ wá rí kòkòrò yẹn kò síbi téèyàn ò ti lè kó. Tí àyíká ò bá mọ́ tónítóní, èèyàn ti bi ara rẹ̀ kó. Nínú ìdọ̀tí láti lè kó. Bẹ́ẹ̀ni, tí ò bá sí ìtọ́jú ilé bó ṣe yẹ kó rí, èèyàn lè ti bi ara rẹ̀ kó. Wọ́n máa ń pe nǹkan kan ní gọ́tà tómi máa ń gbà nú ẹ̀. Tó bá ń dọ̀tí, kì í ṣe nǹkan tó dáa fún àdúgbò. Èèyàn lè ti ibẹ̀ yẹn kó. Ṣé rí ibi tó tún á lágbára sí, ṣé rí kòkòrò yẹn láti ara ẹran tá à ń jẹ, èèyàn lè kó. Ẹni tó bá ń jẹ ẹran lájẹjù tó mú ẹran ní oúnjẹ gidi tó ń jẹ lájẹjù, òun náà máa retí àlejò kòkòrò ndògbọ̀.
bẹ́ẹ̀ ni kò mọ olówó. irú èmi tí mo fẹ́ràn ẹran báyìí. kò mọ olówó kò mọ tálákà. kìdìrì. kò mọ olówó kò mọ tálákà. kò mọ ìjòyè bẹ́ẹ̀ ni kò mọ ọba. bẹ́ẹ̀ ni kò dẹ̀ sí ẹni tí kòkòrò yìí ò lè dà láàmú. ṣé wọ́n rí nǹkan kan wá wà nínú kòkòrò yẹn o. ọjọ́ tó bá bọ́ sí àgọ́ ara kọ́ ló ti máa ń dàyàn láàmú. rárá ó lè ti lò bí ọdún 5 lára èèyàn kó tó bẹ̀rẹ̀ sí ní jẹyọ díẹ̀ tó bá bọ́ sí àwọn kan lára wọn ní ọ̀fà ni. bẹ́ẹ̀ ni wọ́n á ní ọ̀fà ni pé ọ̀fà ni ẹni yẹn máa káàkiri á máa náwó kiri ọ̀fà ni kò sí ohun tí ò lè fà sí àgọ́ ara èèyàn. bẹ́ẹ̀ ni kòkòrò tí mò ń sọ yìí ó lágbára dé bẹ́ẹ̀. so kòkòrò yẹn ó pẹ̀lú nǹkan tó máa ń fa kí nǹkan oṣù obìnrin máa ṣe ségesège. bẹ́ẹ̀ ni àwọn ẹlòmíì gan wà tó yẹ pé tó bá lọ ṣàyẹ̀wò wọn ní wọn ò ní ju wọn ò ní nǹkan tó lè fa àìbímọ wọn ò ní irú nǹkan tó jọ bẹ́ẹ̀ rárá. so ẹni gan máa wò pé kí ló wá dé tí mi wá lóyún. kòkòrò yẹn ló máa ń ṣerú ẹ̀. tóun ròyún ní. ẹ dákun irú kòkòrò abàmì yìí kí lọ́nà àbáyọ. ẹ ti fún lórúkọ ẹni kòkòrò abàmì. ó ti lórúkọ ní Yorùbá nù. ṣùgbọ́n satelokọ́ọ̀sì tẹ́ ń sọ yẹn kò wọlé lọ́dọ̀ tèmi. kí wàá lọ́nà àbáyọ fún kòkòrò tó máa ń fa kí nǹkan oṣù obìnrin máa ṣe rádaràdà ségesège. ọ̀nà àbáyọ ẹ̀ lórí nípa ti olóbìnrin dé. ẹnì kan lọ wá egbò ewúro. egbò ewúro. tó bá dọ́dọ̀ àwọn alágbó. bitter leaf ni o the root of bitter leaf. egbò ewúro. egbò ewúro. kó wá kó pọ̀ dáadáa. èpo fẹ́lẹ́fẹ́lẹ́ kan máa ń wà lára rẹ̀ tó jẹ́ dúdú báyìí wọ́n kàn rọra ha yẹn kúrò. wọ́n wá ṣàn nù dáadáa. kó fi hàn oòrùn kó lè gbàgbára díẹ̀. kó wá lọ ra a máa ń pè nǹkan ní ẹrù alamọ. wọ́n á lọ ra ẹrù alamọ. àrídán onígun. àìdán onígun. òun máa ń nígun báyìí. àìdán onígun. wọ́n máa rà á sí. wọ́n wá ra egbò awogbaàrùn. egbò kan tó wà tó ń pè légbò awogbaàrùn. tó ń kú bẹ́ẹ̀ ni funfun báyìí ni. awogbaàrùn. egbò awogbaàrùn funfun ni o. díẹ̀ ní kẹrà tó òun máa ń lágbára díẹ̀. egbò awogbaàrùn níwọ̀nba díẹ̀ ní kẹrà sí. yes. kẹ wá ra kànáfùrù. kànáfùrù. olórúkọ kan tẹ́ ń pè léyìnbó. kànáfùrù. kànáfùrù kán ra díẹ̀ sí. kí ni mo sọ ń sìn? egbò ewúro. egbò ewúro. egbò awogbaàrùn. lódì méjì. ẹrù alamọ. mẹ́ta. àrídán. mẹ́rin. onígun. mẹ́rin. ẹ get mi wọ́n dẹ̀ máa ra kànáfùrù sí. 5. wọ́n á kó àwọn kìíní yẹn sísàlẹ̀. àrídán yẹn kán gé kéékèèké kán kó sísàlẹ̀ pọ́ọ̀tù. kán ṣan gbogbo nǹkan yẹn kán kó àwọn nǹkan èso yẹn sísàlẹ̀. kó wá kó àwọn egbò yẹn lé lórí. kán bomi sí kán bẹ̀rẹ̀ sí ní sè. kò di sísè. mo wá fẹ́ sọ àṣírí kan fún àwọn èèyàn. àgbo èyíkéyìí tẹ́ bá fẹ́ sè ẹ má jẹ́ kí ìdí pọ́ọ̀tù yín máa kan ilẹ̀. kó má kan ilẹ̀ lẹ̀. bẹ́ẹ̀ ni. ẹ wá ìtẹ́dì. àṣírí ni. ẹ wá nǹkan kan kẹ́ ẹ fi tẹ́dì pọ́ọ̀tù. bẹ́ẹ̀ ni. kẹ́ ẹ wá gbé pọ́ọ̀tù yín lé lórí. kẹ́ ẹ wá gbé pọ́ọ̀tù yín lé lórí. láyé àtijọ́ àwọn ìyá ńlá wa wọ́n máa ń lo ìtẹ́dì ìsàsùn ṣé mọ̀ pé kòkò ni kì í ṣe pọ́ọ̀tù ni wọ́n lò láyé àtijọ́ ìkòkò amọ̀ ni wọ́n lò tí wọn ò bá tẹ́dì ẹ̀ ó ṣeé ṣe nígbà wọn bá gbé sílẹ̀ kí ó di jẹbẹtẹ kí gbogbo ọbẹ̀ ó dànù ẹ̀ ṣé wá rí nínú ìtẹ́dì ìsàsùn yìí ibẹ̀ níyà ìyá mi máa ń fi irú sí wọn á fi sínú ewé wọn wá gbé sí wọn bá ti sọpọ́ọ̀tì lórí nọ́mbà wọn á gbé tẹ̀. ó máa jẹ́ kó gbẹ omi dáadáa. gbogbo omi à ń gbẹ fúrúfúrú ìdí kankan ò lè débẹ̀. ẹ lè rí. àwa ìfihàn sírú láyé àtijọ́ wọn ní ìlú náà fi ń preserve bá ti gbé sí inú ìtẹ́dì ìkòkò yìí ẹ gbé kòkò lé lórí tó gbẹ tó yẹ pé kòkò tó ń gbóná tó tí gbogbo nǹkan náà ń gbóná lálálálá ẹ dákun kòkòrò wo ní òráyè débẹ̀ àbí ìdí kò lè ṣèdí láéláé. ẹ ń ṣòlẹ̀. so ẹ wá ṣe àgbo yìí. kó jiná dáadáa ó tún níbẹ̀ ṣe máa lò. níwọ̀n gbà tí ẹ tí ì rí nǹkan oṣù àbí àpẹẹrẹ nǹkan oṣù yín
tó bá jẹ́ pé ẹni yẹn máa ń rí nǹkan oṣù yẹn ṣùgbọ́n kò ṣe bó ṣe yẹ kó ṣe kẹ́ni yẹn máa mu ife kọ̀ọ̀kan lójúmọ́. Kọ́ọ̀pù kọ̀ọ̀kan lójúmọ́. Kọ́ọ̀pù ni òyìnbó ife o. Á dẹ̀ máa mu láàárọ̀ kó tó jẹun. Kó tó jẹun. Bẹ́ẹ̀ni. Tó bá ti ṣe àgbo yìí tán tó jiná dáadáa. Kó mu kọ́ọ̀pù kan èyí ife ta fi ń mu omi yẹn glass cup kó mu ẹyọ kan lójúmọ́ láàárọ̀ kó tó jẹun. Ẹ rọ́jú mu òtóró máa ń lágbára díẹ̀. Ó máa ń korò. Orí bẹ́ẹ̀. Tó bá wá di wípé ó wá rí nǹkan àlejò ẹ̀ bóyá èyí tó ti sè yẹn ó ti ṣá kó tó rí nǹkan àlejò kó tún sáré sèmí. Kó tún máa mú bó ṣe rí nǹkan àlejò yẹn. Bẹ́ẹ̀ni kó máa mú lẹ́ẹ̀mejì àbí ẹ̀mẹ́ta lójúmọ́. Ṣé kìí ṣe pé ó máa ya tí ó tún máa pọ̀ jù? Ẹ mọ̀ pé nígbà tí nǹkan oṣù bá tún ya tí ń pọ̀ jù ẹ mọ̀ pé ó ti di kò nọ́mà náà nìyẹn. Ṣé rí ya kó tún pọ̀ jù yẹn kò ṣe òun ní nǹkan kan. Ìdẹ́ ṣe ohun tó máa ya tó máa di wípé ó máa dèrò ilé ìwòsàn àbí nǹkan kan. Ó máa ṣiṣẹ́ nọ́mà bó ṣe yẹ kó ṣe. Ṣé rí ìdí ta ní pé kó mu bí ẹ̀ẹ̀mejì àbí ẹ̀ẹ̀mẹ́ta lójúmọ́ ni wípé nígbà tó bá wà ní nǹkan oṣù yẹn ẹlòmíì wà wọ́n lè rí nǹkan oṣù yẹn ní ọjọ́ 5 ẹlòmíì wà ọjọ́ 3 ṣùgbọ́n láàárín ọjọ́ tó ti mú nǹkan yẹn gbogbo ìdọ̀tí àbí kòkòrò kí kòkòrò tó wà ńbẹ̀ á máa tì jáde lẹ́sẹ̀kẹsẹ̀. Bó ṣe rí nìyí. Kábíyèsí rẹ̀ Elédùmarè. Ṣé rí pé ewé àtegbò àwọn baba ńlá wa iṣẹ́ kékeré kọ́ ló ń ṣe lára ewé àtegbò ilẹ̀ wa ẹnìkan ní kò séwé kò ségbò mo sì fi onítọ̀hún rẹ́rìn nítorí pé kò mọ nǹkan kan kódà kò mọ ohun tó ń sọ. Ewé àti egbò ilẹ̀ wa ó ń ṣiṣẹ́ tó pọ̀ lára ó ń ṣiṣẹ́ iyebíye lára ó ń ṣe ìwòsàn ó ń ṣe ìtúsílẹ̀ ó sì ń ṣe ìdáǹdè. Kò sí ohun tá a gbàgbọ́ láyé tó ní ká má ṣe ìtọ́jú ara wa o. Kò sí nǹkan tá a lè gbàgbọ́ tó ní ká má ṣe ìtọ́jú ara wa. Ẹ dákun ẹ jẹ́ ká tọ́jú ara wa. Nǹkan tí ò dáa láìsàn òun la fi mú abala yìí wá lórí ìkànnì Yèyégbàgede Àṣà TV wípé ká máa di àǹfààní ẹ̀ la fi ń gbé bàbá ìgànnà wá ní gbogbo ìgbà torí pé ìlera lọ́rọ̀. Wọ́n ní àìsàn ní bòmí mọ́ra kí n pa ọ́ lórúkọ àìsàn tú mi síta kí n fi ọ́ sílẹ̀ ńlá àìsàn ń jẹ́ gẹ́gẹ́ bí àwọn bàbá wa àgbàlagbà àwọn bàbá mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀ọ́mọ̀ọ́yàn bí wọ́n ṣe máa ń sọ ọ́. Ẹ wò ẹ jẹ́ ká tún bọ́ sórí míì. A ti sọ ti ẹ̀jẹ̀ ríru a ti sọ ti nǹkan oṣù obìnrin tí ò nọ́mà tí ò ṣe dáadáa tí ń ṣe ségesège. Wá jẹ́ ká tún bọ́ sí ti ọkàn heart. Ọkàn tí ò ṣe déédéé. Ọkàn tí ò ṣiṣẹ́ dáadáa. Tí ọkàn ò bá sì ṣiṣẹ́ dáadáa ṣe mọ̀ pé iṣan ara náà ó lè má ṣiṣẹ́ dáadáa. Ó máa ń dì ní. Iṣan ara àti ọkàn wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ni o. Ẹnìkan ní ìwádìí ìjìnlẹ̀ ló jẹ́ a mọ̀ bẹ́ẹ̀ èmi ṣe dókítà o. Ìwádìí ìjìnlẹ̀ ló jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ tí ọkàn ò bá ṣiṣẹ́ déédéé pẹ̀lú iṣan ara tó dí ẹ dákun. Ọlọ́run yóò gbàdúrà. Àwọn èèyàn ń dà mí láàmú lórí eléyìí gan-an. Ìgbà tọ́kàn ò bá ṣiṣẹ́ déédéé tí iṣan ara dí kí la lè ṣe. Tí ọkàn ò bá ṣiṣẹ́ déédéé wàhálà dé nìyí. Tí ọkàn ò bá ṣiṣẹ́ déédéé ẹ̀jẹ̀ ò ní lè ṣiṣẹ́. Ẹ mọ̀ pé mọ́tò tí ọ́ìlì inú mọ́tò bá dáa kò lè rìn bó ṣe yẹ kó rìn. Ọ́ìlì ni ẹ̀jẹ̀ jẹ́ fún ẹ̀dá. Tí ó yẹ pé tí ò bá ṣiṣẹ́ yóò kàn máa rẹ ẹni yẹn wá láti inú ni. Ìyẹn ọkàn. Ọkàn yẹn á máa ṣiṣẹ́ lódìlódì. Ó túmọ̀ sí wípé nínú àwọn iṣan yẹn ihò wọn ti ń dí. Ihò iṣan ti dí. Téèyàn bá ti dàgbà kó máa ṣọ́ ẹyin jẹ. Kó má máa fi gbogbo ìgbà jẹ ẹyin. Àwọn dókítà náà ti máa ń sọ fún wa. Ṣé rí? Téèyàn bá ṣe ẹ̀ ti jẹ ẹyin lágbàlagbà kó má jẹ tinú ẹ̀. Èyí tó wà nínú ẹ̀ yẹn gangan ó jẹ́ nǹkan kan tó yẹ pé ó lè dí ihò inú iṣan tó bá pọ̀ lápọ̀jù. Fún àgbàlagbà ni o. Fún àgbàlagbà ni. Nípa iṣan ara èyí tó dí ọkàn tí ò ṣiṣẹ́ dáadáa. Bàbá ìgànnà. So ẹ ṣe ìyá mi. Ṣé rí mò ń sọ lọ pé ọ́ìlì ni ẹ̀jẹ̀ jẹ́ fún ẹ̀dá. Ẹ́ńjìn dẹ̀ ní ọkàn. Tó bá ti di wípé
nǹkan kan ti ń ṣẹlẹ̀ nínú àwọn ẹ̀yà ara tó jẹ́ iṣan tí ọkàn ò bá wá ṣiṣẹ́ déédéé wàhálà ti ń dénú ẹ̀jẹ̀ ò ní lè ṣàn lọ sí ibi tó yẹ kó ṣàn lọ. kò ní ṣiṣẹ́ bó ṣe yẹ kó kò ní ṣiṣẹ́. ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́. nítorí ìdí èyí màá mú iṣẹ́ kan wá tí wọn yóò ṣe tó bá dẹ̀ ṣe wọn yóò bá bẹ̀. bẹ́ẹ̀ ni a lè pe iṣẹ́ yìí ní gbogbo iṣẹ́. wọ́n ti ń pè nǹkan kan ní atalẹ̀. atalẹ̀ bẹ́ẹ̀ ni atalẹ̀ wà dáadáa ṣùgbọ́n ó wá pé oríṣiríṣi. wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní oríṣiríṣi ní atalẹ̀. oríṣiríṣi ni atalẹ̀ dẹ̀ pín sí mẹ́ta. èmi sì mọ atalẹ̀. èmi máa talẹ̀ pupa. pupa lẹ́yìn yẹn kọ́ ìwọlẹ́. mo sì máa talẹ̀ tá a fi ń sebẹ̀. bó ló ṣe wá jẹ́ mẹ́ta. bó ṣe jẹ́ mẹ́ta mi. ṣe rí atalẹ̀ tán fi ń sebẹ̀ funfun ni. mo sì mọ pupa. ṣe rí pupa yẹn wọ́n fi ń ṣàgbo. èyí tó fi ń sebẹ̀ náà wọ́n fi ń ṣàgbo. ìkan tó wá wà tó tún jẹ́ funfun bákan náà. èmi ò rí yẹn rí o. ìyẹn máa ń korò. bó la ti wá lè rí yẹn. ẹni bá wà ní ọ̀nà ẹ̀ á rí. ìyẹn máa ń korò. ìyẹn dẹ̀ scarce díẹ̀. àwọn tibí ló pọ̀ jù lọ. ẹ ń gbọ́ mi. bẹ́ẹ̀ tó bá dé ọ̀dọ̀ àwọn alágbo ọmọ wọn á rí. torí kò sí nǹkan tó jọmọ́ ewé táwọn ò tà àfi èyí tí wọn ò bá mọ̀ lókù. wọ́n ní ṣe oríṣiríṣi latalẹ̀ yìí máa ń ṣe kì í ṣe pé atalẹ̀ yìí la lè fi ṣiṣẹ́ ọkàn tí kò ṣiṣẹ́ dáadáa. mo mẹ́yẹ bọ̀ lápò lára ẹ̀ náà ni. ẹ ṣòlẹ̀. ọlọ́run yóò gbàdúrà o. àmín àmín ọlọ́run. atalẹ̀ ó jẹ́ èròjà kan tó ṣiṣẹ́ fún ọkàn. mo jáná o. ó ṣiṣẹ́ fún ọkàn tí ò ṣe déédéé. tọkàn yẹn ò bá ti ṣe déédéé á máa ṣe gbì àyà òun tó máa déédéé máa já. bẹ́tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́n lè ní pé ìfúnpá gíga ni. lóòótọ́ ìfúnpá gíga máa ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ó yàtọ̀ síra wọn kì í ṣe gbogbo ẹ̀ ní ìfúnpá gíga. eléyìí tí mò ń sọ yìí àwọn ihò iṣan yẹn ti ń dí. ó ti ń dí ni. ẹ̀jẹ̀ yẹn ò wá lè jáde kúrò ní ilé ẹ̀ bó ṣe yẹ kó jáde ọkàn yẹn wá ń ṣàkọṣẹ́. ṣẹ́rí ẹ lọ wá atalẹ̀ ìbáàjẹ́ èyíkéyìí lẹ rí. ìbáàjẹ́ pupa. ìbáàjẹ́ pupa ìbáàjẹ́ funfun ìbátúnjẹ́ funfun kejì tó ń korò ẹ ní wàhálà. tẹ́ bá ti wá atalẹ̀ yẹn ẹ ha atalẹ̀ èyíkéyìí ẹ ha ara ẹ̀ díẹ̀díẹ̀. ìkan ni wọ́n ń pè ní atalẹ̀ turmeric pupa nìyẹn ìkan ni ginger funfun nìyẹn tá a fi ń sebẹ̀ èyí táwọn sọ funfun ti bí tó ń korò àwọn ni wọ́n mọ òyìnbó ẹ̀. èmi ò mọ òyìnbó ẹ̀ mi ò kàwé mo ti sọ fún tẹ́lẹ̀. bàbá ìgò. èmi ò mọ òyìnbó ẹ̀. káwá atalẹ̀ èyíkéyìí ẹ há dáadáa ẹ ṣàn nù. ẹ wá àlùbọ́sà ááyù. ìyẹn ni garlic. àwọn olóyìnbó ti ń gbọ́. àlùbọ́sà ááyù ẹ bá mi bó èpo ara ẹ̀. àlùbọ́sà ááyù yẹn ó dìpẹ́ǹd lórí ike tẹ fẹ́ lò bóyá 5 litre lẹ fẹ́ lò bóyá 2 litres lẹ fẹ́ lò. ní nǹkan tí yóò fi pọ̀ tó. ní àwọn nǹkan yẹn máa pọ̀ tó. ẹ wá àlùbọ́sà ẹlẹ́ẹ̀kejì tó ń pè ní àlùbọ́sà eléwé. spring onion. àwọn olóyìnbó ti ń gbọ́. àwọn olóyìnbó ti ń gbọ́. ẹ wá yẹn. kíyẹn náà pọ̀. bí ike tí a fẹ́ lò. bẹ́ẹ̀ ni bó bá ṣe tóbi tó. ẹ wá lọ bá mi wá ewé ogbè orí àkùkọ tá a tún pè ní agogo igun. ogbè orí àkùkọ làwa ń pè lédè Yorùbá. a tún pè ní agogo igun èdè Yorùbá náà ni. ẹ wá lọ bá mi wá efinrin àbí kílẹ̀ ní. saint leaf efinrin. àwọn olóyìnbó ń gbọ́. àwọn olóyìnbó ti ń gbọ́. àwa máa ń pè ní chíàyò lọ́dọ̀ tiwa. lédè Kútọnu. ṣé ń gbọ́ mi ẹ wá bá mi wá àwọn nǹkan márààrún yẹn ẹ ti ha ara atalẹ̀ yẹn ẹ bá mi gé wẹ́wẹ́
ẹ ṣàn nù, ẹ kó sínú ike ike. bí 5 litre àbí 2 litre. Bẹ́ẹ̀ ni, ẹ bá mi bó áyù yẹn, ẹ ẹ ṣàn, ṣàn ẹ kó sínú ike. ẹ mú àlùbọ́sà, ẹ ṣàn, eléwé. ẹ tọ́jú ẹ̀ dáadáa kó mọ́, ẹ kó lé lórí. Ẹ mú ogbè orí àkùkọ, ẹ ṣàn nù dáadáa, ẹ tọ́ àwọn ewé yẹn, ẹ ṣàn dáadáa kó mọ́. Àti ogbè orí ẹ̀ náà la tún máa lò. Kò sí ogbè orí ẹ̀ bẹ́ẹ̀ o. Ewé ẹ̀ mo sọ. ká tó fúláwà ẹ̀ kúrò. Ewé ẹ̀ ni mo sọ. Ewé ogbè orí àkùkọ nìkan la nílò. Lẹ nílò. Ká ṣàn. Ẹ ṣàn, ẹ kó lé lórí. Efinrin ló máa ṣìkẹyìn lórí ẹ̀ pátápátá. Ló máa gbẹ̀yìn. Ẹ ṣàn, ẹ kó lé lórí. Fún àǹfààní àwọn tó ń lo hot. Tí wọ́n ń lo ògógóró. Ṣé rí ògógóró yára jù? Ó yára ṣiṣẹ́. Kódà gan ìwọ tó ń lo ògógóró tó kì í lo ògógóró, bó jẹ́ ṣíbí kankan ló lè máa mú. Gbìyànjú ẹ̀. O kì í ṣe ọ̀mùtí o. Ìwòsàn ni o. Ìwòsàn ni o. Ẹ bá mi da hot sí. Ẹ tiẹ̀ lọ ra original hot. Àwọn yẹn kì í fa àléébù fún àgọ́ ara rárá. Ṣùgbọ́n nǹkan tó wà nínú nǹkan tẹ fẹ́ ṣe yìí ni kò sí bí hot yẹn ṣe fẹ́ ní agbára. Tẹ bá dà lé lórí tó bá máa fi di alẹ́ gbogbo ẹ̀ á ti domi. Gbogbo ewé yẹn máa ti domi. Hot yẹn á ti di omi. Agbára àwọn nǹkan yẹn á sọ hot yẹn domi. Agbára àwọn ewé. Tẹ bá bù báyìí ẹ lè mọ̀ pé hot lẹ dà lé lórí. Bẹ́ẹ̀ ni. Tó fi jẹ́ pé ẹni tí ò bá kí mu ọtí gan kò lè pa. Kò lè pa. Kì í ṣe òun gan kì í ṣe nǹkan tó lè gbé kalẹ̀ pé òun fẹ́ mu ọtí. Ọlọ́tí gan tí mu ọtí ò lè sọ pé òun fẹ́ jókòó tí kò sọ ọ́ di ọtí kò máa mú. Torí pé àwọn ewé yẹn àti egbò tá à ń sọ yìí á ti pa oró ọtí tí a dà lé lórí. Pátá. Èyí tá a bá sì fi ọtí kì ní ṣiṣẹ́ dáadáa ni bàbá ìgànlọ́ sọ o. Bó ṣe rí nìyẹn. Mo dẹ̀ máa ń sọ fún yín pé gbogbo àwọn nǹkan tí n bá mú wá fún yín tẹ bá ti ṣe ẹ máa ṣàdúrà sí i nílànà yín. Nílànà ẹ̀sìn tẹ́ ẹ̀ sìn. Ẹ jẹ́ kí àṣẹ Ọlọ́run kó wà lórí ẹ̀. Yóò bá gbogbo alára mu. Àmín. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní mú lò. Ní kọ́ọ̀pù àbí gáàsì. Ó wá pọ̀ jù gáàsì kan. Ṣé lójúmọ́ àbí lọ́sẹ̀? Gáàsì kan lálẹ́, ìkan láàárọ̀. Ó pọ̀ jù nìyẹn. Ẹ̀ẹ̀mejì la máa lò ó nù o. Ẹ gẹ́tì mi. So tó bá wá jẹ́ pé ìdí tí mo fi ní ó pọ̀ jù àwọn kan wà wọn kì í lo hot. Tó wá pé ìwọ tó kì í lo hot ó kàn lè máa lo gáàsì kan ó lè máa pín lò ní ẹ̀ẹ̀mejì lójúmọ́. Ó ti yé wọn bí mo ṣe sọ yẹn. Gáàsì kan láàárọ̀ àti lálẹ́ la máa mú. Ẹni tí ọkàn ẹ̀ ò bá ṣiṣẹ́ dáadáa. Tó ń mu ọtí. Bẹ́ẹ̀ni ẹni tí kì í mu ọtí ó lè máa pín gáàsì kan yẹn sí méjì. Ẹni tí ó bá wà wò pé òun ò tiẹ̀ mu ọtí rárá náà lè fomi kì í. Ó wá jẹ́ pé kì í ṣe pé wọn ò lè fomi kì í. Ẹ mọ̀ pé mo sọ pé tẹ́ bá ti da ọtí sí i yóò padà sọ ọtí yẹn di omi. Tá bá domi sí i. Tẹ́ bá wá domi sí i á ṣiṣẹ́ o ṣùgbọ́n kò lè ṣiṣẹ́ bí ọlọ́tí. Kò lè ṣiṣẹ́ bó ṣe yẹ kó lọ. Ọlọ́tí ó ṣiṣẹ́. Kì í ṣe pé kò ní ṣiṣẹ́ yóò ṣiṣẹ́ o. Ṣùgbọ́n kò lè dàbí ṣùgbọ́n ó máa kú díẹ̀ káàtó. Ẹni tí ò bá lè lo ọtí ẹni kó da omi ọsàn wẹ́wẹ́ sí i. Omi ọsàn wẹ́wẹ́ náà tún dá. Ó da omi ọsàn wẹ́wẹ́ sí i. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣeun yóò bá wa lára mu. Lágbára lọ́wọ́ Elédùmarè á bá wa lára mu o. Lágbára lọ́wọ́ Elédùmarè gbogbo ohun tá a bá mú wá fún wa lórí ìlera ẹ̀dá lórí ìkànnì yìí lá máa bá wa lára mu lágbára lọ́wọ́ Elédùmarè torí pé òun lọ́ba tó dá ewé tó dá egbò fún ìwòsàn wa tó dá ohun gbogbo pé kí ọmọ ènìyàn adarí wọn kó máa jọba lé wọn lórí. Bàbá ìgànlọ́ wọ́n ní àrùn kan bẹ tó yára gbẹ̀mí èèyàn òun ni wọ́n ń pè ní stroke. Kò sárùn tí ò lè gbẹ̀mí àmọ́ bí stroke táwọn wí bá wọlé ó máa ń lágbára púpọ̀. Àmọ́ wọ́n ń pè kíní kan ní prevention. Olóyìnbó ní prevention is cheaper than cure tàbí better than cure. Èyí ó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin eléèbó ẹ máa mú un. Èmi wá fẹ́ bèrè pé kí stroke tó wọlé ó máa ní àmì àti àpẹẹrẹ táwọn èèyàn máa rí tí wọ́n bá ti wá ń rí irú àmì wo
tó bá wá rí àmì yìí kí ló yẹ kí wọn ó kọ́kọ́ ṣe? Ọlọ́run yóò gbàdúrà wa. Àmín. Kí ni àwọn àmì tẹ́ẹ̀dá ó máa rí ká tó mọ̀ pé stroke ló ń bọ̀ yìí o? Tó bá wá rí tó rí àmì yẹn tí stroke yẹn ò tún sí ìdè tó yẹ pé àpẹẹrẹ ló sì ń rí, kí ló yẹ kó ṣe? Ṣé rí tí mi bá ṣì mú stroke lẹ́sọ tó túmọ̀ sí rọpárọsẹ̀. Rọpárọsẹ̀ ni bẹ́ẹ̀. Torí mi ò gbé ìbò. Stroke ni. Ṣé rí àìsàn rọpárọsẹ̀? Ẹ rí àìsàn yẹn ohun tó burú ni o. Ẹlòmíì ó lè má mú àpẹẹrẹ kankan wá fún kókò kì í mọ́lẹ̀ lójijì. Irọ́ ni o. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Torí ẹ̀ ni ó dára kéèyàn máa lọ ṣe àyẹ̀wò ara. Lóòrèkóòrè. Kò dìgbà tí nǹkan bá ń ṣe èèyàn téèyàn rí pé nǹkan kan ń ṣe mí kó tó lọ ṣe àyẹ̀wò ara. Ó máa ń kí èèyàn mọ́lẹ̀ lójijì. Ọ̀pọ̀lọpọ̀ gbà ìfúnpá gíga ní dẹ̀ máa ń bí. Tó bá rí pé ẹni yìí o mi nípa pàjáwìrì. Ìfúnpá gíga ló máa tì síwájú. Ló máa tì síwájú. Òun ló máa ṣíwájú. Tí ẹni yẹn tí ò bá kú ó kàn lè gba apá kan ẹsẹ̀ kan lọ́wọ́ ẹ̀. Ó kàn lè jí àti dìde kó di wàhálà. Ṣé ń gbọ́ mi? Torí ẹ̀ ni oògùn kan tá a ti kọ́kọ́ sọ yẹn náà. Ìyẹn tó lómi rú. Ó bá lọ fún ẹni tó bá ń rí àpẹẹrẹ ẹ̀. Màá dẹ̀ tún mú nǹkan míì wá tí wọ́n tún lè lò sí. Tó jẹ́ pé tí ó bá ti ń rí àpẹẹrẹ tí ò tí ì dágbálẹ̀. Ṣé rí ìwọ tó bá ti ń ṣàkíyèsí wípé òkè apá rẹ èjìká báyìí máa ń ro ẹ́ mọ́ ọrùn. Kò ṣeé gbé. Tó ń ro ẹ́ sí apá tí apá ò ṣeé gbé. Ó ti yẹ kó ti máa fura. Irú àwọn àpẹẹrẹ tó bá máa ń mú àpẹẹrẹ wá, irú àwọn àpẹẹrẹ tó mú wá nìyẹn. Tó bá kàn yá báyìí ẹni kàn máa rí pé ẹ̀gbẹ́ kan báyìí lọlẹ̀ ó kàn kú tàìtàì ni. Wọ́n jọ lọ. A rí wípé ẹ̀gbẹ́ yìí kò fi bẹ́ẹ̀ ṣe é gbé tó ẹ̀gbẹ́ kejì. Àbí kó rí pé tóun bá gbé nǹkan dání sọ́wọ́ báyìí kọ́ ti máa bẹ̀rẹ̀ sí ní gbọ̀n. Bẹ́ẹ̀ ni. Ẹ̀gbọ́n rírì. Ẹbí tó ti rí wípé o kì í sun oorun bó ṣe yẹ kó sun oorun tètè fura. Tètè fura. Ṣọ́rọ̀ mi yé yín. Ohun tẹ́ tún lè lò sí màá tún mú wá. Àwọn àpẹẹrẹ yẹn ni mo ti fún ìyẹn o. Díẹ̀ nínú àwọn àpẹẹrẹ yẹn mo fún. Nígbà tí ó bá ti wá ń rápẹẹrẹ yẹn. Nígbà tí ó bá dẹ̀ ti wá ń rí àpẹẹrẹ yẹn lọ wá ewé ewúro. Ewé ewúro. Bá mi gbé ewé ewúro yẹn má fomi sí. Ewé ewúro àti gbomi ara ẹ̀ ó máa ń ní agbára díẹ̀ torí òun máa ń hó bí ọṣẹ ni. Ṣùgbọ́n tó bá fi sùúrù sí tó fọgbọ́ngbọ́n sí omi ara yẹn bó jẹ́ ṣíbí méjì àbí ṣíbí kan wàá rí gbà. Máa gbà á bẹ́ẹ̀ láàárọ̀ kó dẹ̀ máa fi omi ìgbín sí. Omi ìgbín. Ìgbín kọ́nà tá a máa ń jẹ. Omi ìgbín yóò pọ̀. Tí ìgbín bá tóbi dáadáa omi òkèrè náà. Ṣùgbọ́n kò fi bẹ́ẹ̀ pọ̀ náà. Ẹ fọ́ ìgbín yẹn nídìí. Tí ẹ bá ti fọ́ nídìí. Á wá jò ó. Ẹ jò omi ẹ̀ sínú nǹkan kan. Tó bá yẹ pé omi ewúro yẹn ṣíbí méjì ni. Ẹ gba omi ìgbín yẹn náà ṣíbí méjì. Ẹ kàn rárá fi mílíkì olómi ẹ kàn rárá fi bí ṣíbí méjì àbí mẹ́ta bẹ́ẹ̀ sí. Ẹ pò pọ̀ ẹ gbé mu. Kábíyèsí Elédùmarè. Ẹ bẹ̀rẹ̀ sí ní lò bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń rí àpẹẹrẹ apá ń kú tàìtàì kò ṣeé gbé ẹ̀gbẹ́ kan ara kú délẹ̀ gbogbo òkè ọrùn báyìí ó kú mọ́ apá ó wá kú délẹ̀ bẹ́ẹ̀ kó tó di pé yóò dológun kò ṣeé gbé mọ́ tí ń ṣe yín tí ń yọ yín ṣe tí ń fi yín lẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ wá gbìyànjú ń tá a wí omi ìgbín òun ni ẹ fi kúnnú omi ewúro tí ẹ ti gbó tẹ́ ẹ fomi sí rárá pẹ̀lú mílíìkì ẹ rí i pé prevention ó chíìpù gan o ó sì tún bẹ́tà gẹ́gẹ́ bólóyìnbó ṣe ń sọ wọ́n ti ẹ̀ tún ní ewé ọgbọ́ pé òun náà tún ní. Bẹ́ẹ̀ ni ewé ọgbọ́ náà máa ń ṣiṣẹ́ bóyá ó ti mú ẹniyẹn mọ́lẹ̀ ni lílò ẹ̀ náà nǹkan kan náà ni bóyá ó ti mú ẹniyẹn mọ́lẹ̀
ẹni ò lè gbapá ò lè gbẹ́sẹ̀ kó máa gbo ewé ọgbọ́n yẹn fún kó máa gba omi ara ẹ̀ kó máa fi omi ìgbín yẹn sí ìyẹn bí wọn ò tiẹ̀ fi mílíkì sí kó make sure pé àwọn fi omi ìgbín sí àti oyin gidi oyin ìgàn kó fi sí ní déédéé síbí iye tí omi ọgbọ́n yẹn jẹ́ ni omi ìgbín yẹn máa jẹ́ àti oyin yẹn náà máa jẹ́ pọ̀ kẹ́ni yẹn máa gbẹlura kó máa ṣe bẹ́ẹ̀ fún láàrin ọ̀sẹ̀ bóyá bí ẹ̀mẹ́ta kó máa ṣe bẹ́ẹ̀ fún ẹni yẹn. ẹ̀mẹ́ta mo máa ń ṣe lójoojúmọ́ nǹkan. kò sí wàhálà ọlọ́run á gbé ẹni yẹn dìde. kábíyèsí ológun lọ́wọ́ lọ́wọ́. bàbá a ní àwọn kan tiẹ̀ wà tẹ́ pé stroke ti dá wọn gbálẹ̀ wọn ò lè gbápá wọn ò lè gbẹ́sẹ̀ mọ́. òun náà la sọ èwo làwọn máa lò ó. òun náà la sọ tí mo ní pé kódà kó ti dá ẹni yẹn jókòó tó bá dẹ̀ tijú jẹ́ kó tún dá jókòó ìmí tún àtúntún lè lò. wọ́n ti ẹ̀ pé ewé kan ní kò tún jẹ. pupa àbí funfun èwo lẹ fẹ́ bẹ̀. àwa ò mọ èyí tó lè lò ó gbà káwa ò kì í ṣe oníṣègùn. ẹ lọ wá gbòtújẹ pupa ewé ẹ wá kó pọ̀ ẹ kó sínú. mò ń bọ̀ ná gbòtújẹ pupa yìí ni wọ́n ń pè ní ewé làpálàpá pupa. bẹ́ẹ̀ ni. torí pé oríṣiríṣi èdè ni à ń fi ń pe nǹkan èdè àdúgbò gbòtújẹ ni wọ́n ń pè ní làpálàpá pupa òun náà ni wọ́n ń pè ní ewé ìyálóde pupa làpálàpá pupa ewé ìyálóde pupa ṣé mọ̀ pé àlejò wa wọn ì ṣe ọmọ Yorùbá. a ti di ọmọ Yorùbá. àwọn náà nítorí pé wọ́n ti ń gbé ní ìlú Abẹ́òkúta bẹ́ẹ̀ ni ọmọ Kútọ̀nù ní orílẹ̀-èdè Benin Republic òun ni wọ́n ewé gbòtújẹ pupa làpálàpá pupa tàbí ewé ìyálóde pupa ó yá ṣòlẹ̀. ṣẹ́rí pupa yẹn ẹ lọ já ewé yẹn ẹ jẹ́ ó pọ̀ díẹ̀ ẹ bá mi lọ wá ìrèké èyíkéyìí. ìrèké tá à ń jẹ sugarcane. ìbáàjẹ́ funfun ìbáàjẹ́ pupa. ó kẹjẹ bẹ́ẹ̀ o. ẹ bó èpo ara rẹ̀. ṣé ń gbọ́ mi ẹ bó èpo ara ìrèké yẹn èpo yẹn lẹ fẹ́ lò kì í ṣe ìrèké yẹn gangan. èmi rò pé ìrèké ni o fẹ́ ẹ máa lọ mú ìrèké o ẹ̀yin tí stroke ń ṣe lè. ẹ lè dọ́dọ̀ àwọn Haúsá kẹ ní pé kán fún yín ní èpo ìrèké. èpo ìrèké tí àwọn Haúsá ti ra ìbáàjẹ́ ìrèké pupa ìbáàjẹ́ funfun. bẹ́ẹ̀ ni mo sọ fún tẹ bá délé ẹ gé kéékèèké ẹ ṣàn kó neat ẹ kó sísàlẹ̀ pọ́ọ̀tù yín ẹ kó ewé yẹn lé lórí ẹ bá mi bomi sí ẹ gbélé náà ẹ sì. èpo ìrèké àti ewé gbòtújẹ pupa ewé làpálàpá pupa ló bá di sísè. kábíyèsí Elédùmarè. ẹ gbọ́ mi tẹ bá ti bù ú báyìí tó ti jiná ẹ bá mi bù ní ife kan ẹ bu oyin sí oyin gidi ni o oyin gan gidi ẹ bù ú sí ẹ fi omi ìgbín tá ti ń sọ nípa ẹ̀yẹn ẹni tó ti dá jókòó ni o tó ti jókòó tí ò lè gbapá tí ò lè gbẹ́sẹ̀ oògùn ẹ̀ là ń sọ yìí o nípa rọpárọsẹ̀. ẹ fọ́ ìdí yẹn nígbín ìyẹn ò nídìí wọn ẹ kàn jómi ìgbín yẹn sínú ẹ ẹ ti foyin sí ẹ pò pọ̀ ẹ gbé lura kẹ́ni yẹn bẹ̀rẹ̀ sí ní lò bẹ́ẹ̀ tí àgbo yẹn bá ti ṣá kó máa lò yóò dìde pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run. mo ní ewé àti egbò ilẹ̀ wa ilẹ̀ bàbá wa fún ìwòsàn ni ẹ má bòra yín mọ́lẹ̀ ẹ má bòra yín pa o àǹfààní tẹ̀ lè jẹ́ bẹ́ẹ̀ ṣe ń jẹ́ lórí ètò yìí ẹ máa subscribe sórí channel yìí ẹ like ẹ comment ẹ dẹ̀ share ẹ pin ẹjọ́ kálé kó kákó ìlera ẹ̀dá la pé a ti mú wa tipẹ́tipẹ́ lórí ètò yìí ṣùgbọ́n torí pé bàbá ìgànlọ́ ti lọ sí Benin Republic là ṣe mú wá bí ẹnujọ́ mẹ́ta yìí wọ́n tún ti dé nìyẹn o. àwọn wá ìbọn kún mọ́. bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí oníṣègùn ìbílẹ̀ tó mewé megbò tó sì mọ oògùn láti fi ṣe ìtọ́jú àti ṣe ìwòsàn fún gbogbo kùdìẹ̀kudiẹ èyí tó bá ń báyàn jà lágọ̀ọ́ ara ni. bàbá wọ́n pe ewé kan ní ewé ejìrìn. ejìrìn kí ni iṣẹ́ ewé ejìrìn kí la lè fi ewé ejìrìn ṣe lára àwọn ewé tó wọ́pọ̀ nílẹ̀ Yorùbá lè jìrìn jẹ́. ìwòsàn pọ̀ nínú ìwòsàn wo la lè fi ejìrìn ṣe. ìwòsàn pọ̀ nínú ejìrìn. ejìrìn yẹn bó ṣe wà yẹn a tún fi ń ṣe kànkàn. tá a fi ń wẹ̀ ó dáa fún aláboyún kó máa fi ṣe kànkàn kó máa fi wẹ̀. nítorí ara aláboyún máa ń gbóná gan àgàgà àwọn tí wọ́n máa ń ní ìgbóná nínú ẹ̀jẹ̀. kó máa fi kànkàn ejìrìn wẹ̀ ìgbóná yẹn yóò máa jáde síta. bẹ́ẹ̀ ni. kábíyèsí Elédùmarè.
iṣẹ́ tí ejìnrìn ṣe pọ̀ ìkan nìyẹn o ìkan kí nìyẹn aláboyún máa fi kọ̀ǹkọ̀n kó máa fi ejìnrìn ṣe kọ̀ǹkọ̀n kó máa fi wẹ̀ ìgbóná nínú ẹ̀jẹ̀ yóò máa jáde àgọ́ ara yóò bẹ̀rẹ̀ sí ní yàtọ̀ ara yóò sì fúyẹ́ ara ẹ̀ ò ní wíwo. ó máa jí pépé wá. Taláboyún nìyẹn. Ejìnrìn ìkan yìí a fi ń ṣiṣẹ́ tìta. Tìta òun sì wọ́pọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ìpapàá jùlọ láàárín àwọn ọmọdé. A fi ń ṣiṣẹ́ tìta. Ṣé wá rí ẹ mú ejìnrìn yìí ẹ bá mi gún nínú odó tokùntokùn tewétewé ẹ̀. Nǹkan tó wà nínú ejìnrìn pọ̀. Ó pọ̀ gan-an. Ẹ̀mí mímọ́ ń gbé wá ni. Kábíyèsí Elédùmarè. Ṣé rí ẹ bá mi gún tẹ́ ẹ bá ti gún tán ẹ dá sí méjì ẹ fi ìdá kan ẹ fi po ọṣẹ fún ọmọ náà ó ti di ọṣẹ ẹ̀rọ̀. Ọṣẹ ẹ̀rọ̀ ìyẹn tìta tí ìta tàbí tí wọ́n ń pè ní àgbọ̀dọ̀ máa fẹnu pé ìtìta tí yóò bá ń pè ní tìta tó bá ń bọ́ ọmọjà ká gún ewé ejìnrìn yẹn ká gún kó kúnná dáadáa ká pò mọ́ṣẹ ó ti dọṣẹ ẹ̀rọ̀. Ẹ wá fi ìdá kan tó kù ẹ dà á sínú họ́ọ̀tì ẹ fọwọ́ yín gbogbo kẹrù pọ̀ dáadáa. Ká fi họ́ọ̀tì ṣàn. Kẹ wá sẹ kẹ rọ sínú ike kan. Kábíyèsí Elédùmarè. Ẹ wá fi ẹyọ òkúta mẹ́ta sínú ẹ̀. Sínú àgbo tó wà níke yẹn. Ẹ máa fún ọmọ yẹn ní díẹ̀díẹ̀ mú kẹ́dẹ̀ máa fi para fún tẹ́ bá ti fi ọṣẹ yẹn wẹ̀ fún tán. Èyí tẹ́ ń fún mu yẹn yóò tì èyí tó wà nínú síta. Èyí tẹ́ fi ń wẹ̀ fún tẹ́ fi ń para fún yẹn yóò tún máa pa tìta náà. Èyí tó wà ní ìtara ẹ̀ náà. Tó bá yọ sí lára. Wọ́n ti ẹ̀ ní ewé ejìnrìn yìí náà kó tún máa ń ṣiṣẹ́ fún typhoid. Mi ìfẹ́ mú yẹn wá lénìí. Ẹ mú wá o àwọn olólùfẹ́ ó yẹ tètè sọ fún bàbá Ìgànnà wọ́n ní kẹ́ ẹ mú wá o nítorí pé tọmọdé ìwòsàn tọmọdé la sọ nípa ewé ejìnrìn. Àgbàlagbà ń kọ́ lóòótọ́ ọmọdé náà ó ń ṣe typhoid àgbà ń ṣe typhoid èyí tó lè ṣe àwọn àgbàlagbà láǹfààní nípa ewé ejìnrìn òun ni ti typhoid. Nípa ti typhoid tá a wá ń sọ yẹn ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ibi ibà. Typhoid ibà ó ṣiṣẹ́ pọ̀ mọ́ra wọn náà ni. Ìwọ tó bá ti rí pé o ti ń kófìrí ibà lára yálà ibà yẹn ti pọ̀ lára rẹ àbó ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ẹ bá mi wá ewé ejìnrìn yìí kẹ́dẹ̀ wá ewé efinrin náà pẹ̀lú. Ẹ má fomi lásán gbó o. Ẹ má fi omi lásán gbó o. Ẹ má fi omi lásán gbó o. Ẹ lọ ra 7up. Ìyẹn 7up tá a mú. Ẹlẹ́rìndòdò àbí kí ló ń pè é. Ó ní kẹ́ lọ rà kẹ́ fi gbó. Ká fi gbó efinrin àti ewé ejìnrìn. Bẹ́ẹ̀ni ẹ fi gbó dáadáa ẹ lè ra 7up ẹ lè ra méjì ẹ lè ra ẹyọ kan bẹ́ẹ̀ bá ṣe mu àgbo mu sí ni tẹ́mi bá máa lò mo máa ń lo méjì láti lè fi flush dáadáa màá rọ́jú màá mú ṣúlẹ̀ lọ́jọ́ yẹn ó máa mú yàgbẹ́ àyàfi ẹni tí inú ẹ̀ bá rọ̀ àbí báwo lẹ ṣe máa ń pè inú ẹ̀ bá lè tí kì í fi bẹ́ẹ̀ yàgbẹ́ ṣùgbọ́n kò sí ní amúyàn ṣe ìgbọ̀nsán gbogbo ohun tó ń jẹ́ typhoid èèyàn yà so ẹ jẹ́ kí ewé ejìnrìn yẹn pọ̀ kéfì yẹn náà pọ̀ ẹ rọ́jú gbó kó kí dáadáa ẹ ṣàn náà o ẹ fomi ṣàn ẹ jẹ́ kó mọ́ dáadáa torí kòkòrò tó bá mọ́ ẹ wá gbó ẹ ṣe. Omi wo lẹ́gẹ̀ẹ́ irú omi wo láfi. 7up ló máa fi gbó. A gbọ́dọ̀ fi omi lásán ṣàn. Ẹ má fomi lásán. 7up la máa rà bó bá ṣe pé wéjì bá ṣe pọ̀ tó ní 7up náà máa ṣe pọ̀ tó. Àbúrò wọ́n máa fi omi lásán ṣàn. Ẹ fomi lásán ṣàn. Ẹ fomi lásán ṣàn ṣùgbọ́n 7up ní kẹ́ fi gbó. 7up lẹ máa fi gbó. Bẹ́ẹ̀ni ẹ gbó ẹ make sure pé ẹ mú ṣúlẹ̀ ọjọ́ yẹn dáadáa. Ẹ máa ya gbogbo kòkòrò tí ń fa ibà tó ń fa typhoid ẹ yà kúrò lára. Ó ṣiṣẹ́ gan. Kábíyèsí Elédùmarè. Bẹ́ẹ̀ni ó ṣiṣẹ́ gan. Bàbá Ìgànnà mo ní ká máa wá káàdì ẹ̀ ńlẹ̀ ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ wọ́n ní efinrin àti ọsàn wẹ́wẹ́ ó ń ṣiṣẹ́ iyebíye nínú ìwòsàn lágọ̀ọ́ ara. Bàbá Ìgànnà báwo la tún ṣe lè lo efinrin àti ọsàn wẹ́wẹ́ o. Efinrin àti ọsàn wẹ́wẹ́
wọ́n máa ń pè àrùn kan ní ìsétọ̀. Ìsétọ̀ àwọn tí kì í lè ríbi tọ̀ dáadáa. Ìsétọ̀ ni òyìnbó ń pè ní prostate cancer. Èmi ò kàwé, àwọn olóyìnbó ti ń gbọ́. Ẹ̀yin olóyìnbó ti ń gbọ́ ìsétọ̀. Wọ́n kàn máa tọ̀ sírí. Ọkùnrin ló máa ń sábà yọ lẹ́nu. Bẹ́ẹ̀ni, ọkùnrin náà ló máa ń sábà yọ lẹ́nu, kì í yọ obìnrin lẹ́nu. Kì í ṣe obìnrin. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló dẹ̀ máa ń fa ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń fa ìsétọ̀ yìí. Nǹkan kan ló dẹ̀ máa ń fa nǹkan tó máa fa ìsétọ̀. Ó ní kòkòrò ńdògbọ̀. Kòkòrò ńdògbọ̀ òun ló máa wá bí kòkòrò tí ń fa ìsétọ̀. Tí ọkùnrin bá ti bá obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń ṣe ségesège lò pọ̀, á kó kòkòrò ńdògbọ̀ yìí. Ìyẹn yára ju kí là ń pè lọ. Ṣé ẹ rójú ayé báyìí? Ó yára gan. Kódà ẹ̀ ń ṣọlẹ̀. Ṣé wá rí? Efinrin àtọsàn wẹ́wẹ́. Ẹ bá mi gbo efinrin sínú ọsàn wẹ́wẹ́ nígbà tẹ́ bá jẹ atẹ́ ti ṣàn tán. Àbí ẹ gún nínú odó, ẹ wá kó sínú ọsàn wẹ́wẹ́ yẹn. Ẹ kó sí, ẹ tún gbó nínú ẹ̀ dáadáa. Ẹ wá ṣàn, ẹ rọ́ sí, ẹ wá rọ́ sínú ike tàbí ìgò kan. Ẹ máa mu ní gáàsì méjì ní ojúmọ́. Gáàsì méjì, gáàsì kékeré yẹn ni o, àbí méjì ní ojúmọ́. Tẹ́ni ẹ bá ti bẹ̀rẹ̀ sí ní lò, gbogbo ihò tí a ti ń gbàṣẹ èèyàn tó ti ń dí yóò bẹ̀rẹ̀ sí ní ṣí. Ìsétọ̀ yìí dẹ̀ máa ń pa èèyàn ní ìṣẹ́jú tó lágbára gan. Tó yẹ pé tó bá bẹ̀rẹ̀ fún èèyàn báyìí, àwọn ẹlòmíì gan iṣẹ́ abẹ náà máa ń ṣe fún ọ ní ilé ìwòsàn. Ó lágbára gan, ṣùgbọ́n oògùn ẹ̀ wà ní Yorùbá ní tiwantiwa tó ní agbára. Ìsétọ̀ yìí ni ẹ tún ní wọ́n máa ń fi àlùbọ́sà. Bẹ́ẹ̀ ni tí mo ní wọ́n máa ń lo àlùbọ́sà sí. Ẹ bá wa sọ àlùbọ́sà yẹn náà ká kú káàdì ẹ̀ lẹ̀. Ṣé rí iṣẹ́ alálùbọ́sà tí mo ní wọ́n máa ń lò fún ìsétọ̀ yìí? Iṣẹ́ tó ṣe ní àgọ́ ara pọ̀. Àgàgà tó bá tún lọ bá nǹkan pàdé nínú ara yóò gbọ́ ẹni yẹn gìjìgìjì. Ṣùgbọ́n kẹ́ni ẹ má rò pé bóyá ikú dé ikú òde. Ẹ gún àlùbọ́sà yìí, ẹ gún dáadáa nínú odó àbí kẹ́ ẹ blend ẹ̀. Ká blend àlùbọ́sà gidi tí eléyìí tá ń jẹ onion. Ẹ wá fi handkerchief àbí kíní kan ẹ fi ṣẹ́. Aṣọ tí wọ́n fi ń ṣẹ́ ògì tàbí white hanky tí ó mọ́ dáadáa ká wá ṣẹ́. Omi ara ẹ̀ la nílò. Omi ẹ̀ la nílò. Tó bá wá kàráǹgídá tẹ́ ẹ̀ bá lè mu ìlàjì gas cup àbí báwo ló ṣe ń pè é? Ìlàjì glass cup. Tẹ́ ẹ̀ bá lè mu, ẹ tẹ́ ìkẹtẹ́ ẹ̀ mu gáàsì kékeré yẹn. Short glass yẹn. Ẹ máa mu ẹyọ kan lójúmọ́. Bó ṣe wà yẹn ó tún ṣiṣẹ́ fọ́fà. Tọ́fà bá wà lára èèyàn tó jẹ́ ọ̀fà ọjọ́ pé téèyàn bá gbé lura sí tó bá lọ kàn án báyìí yóò gbó ẹni yẹn ni. Bẹ́ẹ̀ ni. N tó ń ṣiṣẹ́ fún ìsétọ̀ yìí náà ló tún ń ṣiṣẹ́ fún ọ̀fà. Bẹ́ẹ̀ ni. Kábíyèsí ó ṣiṣẹ́ gan. So ẹ bẹ̀rẹ̀ sí ní lò ẹni tó bá ní ìsétọ̀ tó yẹ pé yé kò lè tọ̀ rárá kó sáré ṣèyẹn fún. Tó bá bẹ̀rẹ̀ sí ní lò nǹkan máa rójú ráyè á rí pé ìyàtọ̀ dé bá àgọ́ ara. Kábíyèsí Ọlọ́run. Ẹ wò ó asáré tètè lórúkọ tá à ń pe ọjọ́ òbírí lórúkọ ìgbà, ọjọ́ ń rebi àná, òórùn rebi àtiwọ̀, àkókò náà ti lọ. Ká máa dúpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá fún àdúrótì yín ní gbogbo ìgbà. Ká wá dúpẹ́ lọ́wọ́ àlejò wa náà bàbá Ìgọ̀lọ̀, ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀, ipa ò ní pín yín bàbá tún pè yín jọ́ míì. Bẹ́ẹ̀ni àwa ẹ tí ì sá lọ sí ilẹ̀ Kútọ́nù báyìí. Lílọ mi kì í lọ́jọ́ kìdẹ̀ nígbà. Wọ́n bá ti pè yín ìlọ́yà. Wọ́n bá ti pè báyìí ìlọ́yà nù. Ẹ sọ fún àwọn olólùfẹ́ yín ìgbà wo ni wọ́n tún rí yín lórí ìkànnì. Ẹ má jẹ́ ń dágbà. Ẹ dájọ́ ẹ fẹ́ wá ara yín dájọ́ fún wọn. Ẹ má jẹ́ ń dájọ́ nítorí pé bó ṣe jẹ́ pé ti Olúwa nílẹ̀ àti ẹkùn rẹ̀ tó yẹ kóun ló sì ní gbogbo nǹkan inú rẹ̀ bẹ́ẹ̀ náà ni Ọlọ́run náà ló ní ìgbà. Kọ́lọ́run fi ìgbà gbogbo kó fi rọ̀ wá lọ́rùn. Bó ṣe bọ̀ láìpẹ́ lágbára Ọlọ́run. Ẹ ṣeun gbogbo ẹ̀yin olólùfẹ́ wa bá gbọ́dọ̀ ẹ̀yin náà ẹ ṣe àdúpẹ́ lágbára lọ́wọ́ Elédùmarè àní fàìsàn lùgbà àrùn ò ní sọ wá lọ́jọ́ síbì kan lágbára lọ́wọ́ Elédùmarè ìlera pípé lọ́lọ́run á fi ta gbogbo wa lọ́rẹ lágbára Ọlọ́run. Ibi la máa fi àdàgbà ètò ìlera ẹ̀dá rọ̀ sí fún tòní lágbára Ọlọ́run àkọ́tún láti mú wá nígbà míì títí ìgbà míì tá a tún pàdé ẹ jẹ́ kí n máa bẹ̀ wá pé gbogbo àwa tí a rí ojúmọ́ ire wò lónìí ẹ má bínú mo máa ń ṣàlàyé fún wa pé ibi ìlú tá à ń gbé yìí ìlú nẹ́tíwọ̀kì ni ìlú
tí àwọn alágbára ti ń di nẹ́tíwọ̀kì mú ni àbámú ètò ojúmọ́ ire ibi tá ti mú gbogbo àwọn ìròyìn wa lọ́lọ́kan òjọ̀kan wá fún yín láàárọ̀ ṣùgbọ́n nẹ́tíwọ̀kì ò gbà wá láyè ẹ má bínú ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ṣe ń dúró tì wá ipá ò ní pin yín lágbára Ọlọ́run ẹ ní mórí búṣọ ẹnu ẹ̀ wá ní ṣàwòrán lẹ́yìn ìgbésẹ̀ ẹ jẹ́ máa fèyí ṣe lọ o àkọ̀tún láti mú wá fún yín nígbà míì àmọ́ ilé ìta ti mú wá yìí ẹ pin ẹ subscribe ẹ share ẹ like ẹ pin fáwọn èèyàn èrò yín tẹ́ fi ránṣẹ́ ó ń wá sókè ní gbogbo ìgbà yèyé gbàgede àṣà Mojísọ́lá Àjàyí ló kọ mi àríkí ọmọ àfìjà sínú pètè ẹ̀rín àfẹbí sínú kò ń jà hàn èmi lọ́mọ bó ló ń jẹ́rìí mi tó rojú máa sì fà ìjẹ́ tẹ́ ẹ lọ́rùn torí tí mo kápá ọ̀kánjú àmì ni o àríkí ọmọ ajó máa níwòrán mo tún lọ lórí ètò lónìí wọ́n tún padà wá nígbà míì ìbàràpá ní mí ọmọ àfibàràpilẹ̀ ọ̀rọ̀ tápá ti tó ìrúwà òjòkó agbẹrúdú orí òkèlè àkùkọ gàgàrà kíkọ lérúwà àgbẹ ní dájà wa ó dàbọ̀.